A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kó dé ọ̀dọ̀ Ìmáàmù ààfin Ṣọ̀ún, Ìmáàmù Habibullah. Mo fẹ́ share experience mi kan pẹ̀lú wọn ni, bóyá Ọlọ́run lè pé kí wọ́n kẹ́kọ̀ọ́ ńbẹ̀. Mo máa ń pa òwe kan ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Òwe yẹn lọ pé má tàn mí ò kí n sorúkọ, èèyàn ni ò ní tanra ẹ̀. Nínú ayé tá a wà yìí, dandan ni àwọn èèyàn máa tan èèyàn ni ò ní tanra ẹ̀. Àwọn èèyàn máa pè èèyàn ní téèyàn ò tó, wọ́n máa pè èèyàn ní téèyàn ò jẹ́. Èèyàn lèèyàn ya rẹ̀ lọ́pọlọ tí ò fi ní wà carried away pẹ̀lú nǹkan táwọn èèyàn ń sọ. Nínú ọdún yìí, ìkànnù àwọn olólùfẹ́ bàbá Ìmáàmù Ògbómọ̀ṣọ́, wọ́n pè mí láti ìlú kan. Wọ́n láwọn ṣẹ̀ parí mọ́sálásí kan. Àwọn wá ní káwọn bi mí pé ṣé màá lè ṣe ìmáàmù ní ibẹ̀. Pé àwọn máa fún mi ní salary tó wà attractive. Àwọn máa fún mi ní a befitting accommodation. Àwọn dẹ̀ máa fún mi ní àwọn allowances kọ̀ọ̀kan. Mo wá sọ fún wọn pé ó wù mí kí n ṣe ìmáàmù ní mọ́sálásí yín, àmọ́ mi ò ní ìmọ̀ tó bẹ́ẹ̀ tí mo fi lè ṣe. Ẹni yẹn ò tètè believe mi. Mo wá ṣàlàyé fún wọn pé mo gba Islam ni kò dẹ̀ tí ì pẹ́ púpọ̀ jù. So ìmọ̀ mi ò tó nǹkan láti ṣe ìmáàmù. Mo wá bi wọ́n lérè pé tí ẹ bá mind, ṣé kí n bá yín fi sí page mi so that àwọn tó bá ní interest wọ́n á lè DM, màá lè forward details wọn sí yín. Wọ́n wá ní rárá, kò kí ń ṣe pé kò sáwọn tó competent nílùú àwọn, bẹ̀ torí pé àwọn rí effort mi lórí ọ̀rọ̀ ẹ̀sìn, pàápàá jùlọ àdúrótì mi pẹ̀lú Ìmáàmù Ògbómọ̀ṣọ́, pẹ̀lú àwọn write up tí wọ́n máa ń kọ, àwọn máa ń rí, àwọn kan fi pé káwọn fi compensate mi. Àmọ́ a sọ fún wọn pé agbára mi ò gbé, kán bá ń bẹ lọ́hùn, kọ́lọ́hun ṣe àrànṣe láti bò mí. Ẹ̀kọ́ ń bẹ ń bi eléyìí, kìí ṣe gbogbo ipò ńlágbára èèyàn máa ń gbé, kìí ṣe gbogbo sẹ́ẹ̀lì èèyàn lè ṣe. Ìmáàmù Habibullah kò wù wá wàláì ká máa post àwọn àṣìṣe yín ní Facebook, bọ̀ a fi ń aráyé kí wọ́n lè bá mọ̀ wípé Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ṣẹ̀, gbogbo nǹkan náà fi dáa jù yín lọ. Ẹni téèyàn kún lọ́wọ́ ni wọ́n, ẹni téèyàn ṣe àdúrótì fún ni wọ́n. Pẹ̀lú ìlọsíwájú tó ń dé bá ẹ̀sìn ní Ògbómọ̀ṣọ́, pẹ̀lú àǹfààní tí àwọn èèyàn ń ṣe lára wọn nílùúkílùú, ìlà fi ń ṣe bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́, ẹ má wo tàwọn tó ń tì yín, ẹ má wo iyì àti ẹ̀yẹ nǹkan àlùmọ́nì ilé ayé, ẹ wo tẹ̀sìn Ọlọ́run ọba. Ilé ayé tá wà yìí ẹ̀tàn jẹ́ lásán ni. Èèyàn bá àjọba, èèyàn bá àjẹjóyè, yóò dà kéèyàn jẹ gómìnà, kéèyàn jẹ president, gbogbo kéèyàn fi ilé ayé ìkọ́rọ̀ jọ, gbogbo ẹ̀yìn ó filẹ̀ náà ni. Ẹ já máa wo tàlùkì àmọ́ wa. Ká pé a rí i pé bí Ìmáàmù ṣe kàwé, ilẹ̀ yín náà kàwé. Bí àbá Ìmáàmù Ògbómọ̀ṣọ́, bí wọ́n ṣe gbóyìnbó dáadáa, lẹ́yìn náà gbóyìnbó dáadáa. Bí wọ́n ṣe mọ kéwú, lẹ́yìn náà mọ kéwú, a tún wá rí pé ẹ mọ̀ jù wọ́n lọ. Wàláhì nínú àwọn tí ó dúró tì yín, ilé mi gan wà. Nínú àwọn tí ó dúró tì yín làbá wà. Torí àpàdà rí pé àwọn tó ṣe interview fún yín lọ́jọ́ kìíní àná, wọ́n ṣe àṣìṣe ni, wọ́n ṣe arúmọjẹ ni, ẹ̀yin ló yẹ kẹ́ jẹ́ ìmáàmù. Àmọ́ gbogbo nǹkan ni Ìmáàmù fi bẹ́tà yín. Ẹ dákun torí tọ́lọ́run, ẹ má wo tàwọn tó ń tì yín. Ẹ tún jẹ́ kí n share experience mi pẹ̀lú yín nígbà tí mo ṣẹ̀ gba Islam. Àwọn mùsùlùmí tọ́lọ́run kádàrá pé kájọ máa àjọṣepọ̀ ńgbà náà, oníjàlàbí ni wọ́n. Àwọn náà wá padà mọ̀ pé babaláwo ni bàbá tó bí mi. Wọ́n mọ̀ kí mo nímọ̀ nípa Ifá, mo dẹ̀ nímọ̀ nípa ẹ̀ níwọ̀nba. Tí wọ́n bá ti gbaṣẹ́, ọ̀pọ̀lọpọ̀ wọn náà máa ń pè mí pé kí ni nǹkan táwọn lè lò, kí ni nǹkan táwọn lè ṣe, mo dẹ̀ máa ń fún wọn. Ọlọ́run dẹ̀ máa ń pé kí nǹkan yẹn ó rí bẹ́ẹ̀. Débi pé ẹlòmíín nínú àkáǹtì náà jogún bóyá lọ́wọ́ àwọn bàbá rẹ̀. Àwọn odùfá ń bẹ́ẹ̀ wọn ò ní mọ bí wọ́n ṣe tẹ̀, èmi náà máa pè. Èmi máa bá wọn tẹ̀, máa kọ́ wọn bí wọ́n ṣe tẹ̀. Kódà àwọn míì gbé ìwé wá sọ́dọ̀ mi, tó yẹ kí mo tẹ odù yẹn kọ̀ọ̀kan fún wọn báyìí sínú ìwé yẹn, kálá sí àforíjìn fún wa nígbà náà. Nígbà tí mo padà wá gbẹ́sìn Ọlọ́run ọba yé, wípé àṣé Islam tí mò ń ṣe yìí, àṣé àṣedànù ni, àṣé mi tuntun sí lójú ọ̀nà, tí mo á gbọ́ súnà yìí,
tí mo wá fi wọ́n lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ń pè mí ẹ má jẹ́ wọ́n bà ti yín jẹ́, ẹ má jẹ́ wọ́n tàn yín, ilé ayé yìí ò ṣe gbé lásán, àràgbé láyé nǹkan kan, àwọn àlùsùn náà yẹn irọ́ ni wọ́n ń pa, ìmínú wọn náà ń sógun. Wọ́n bẹ̀rẹ̀ sí ń pè mí. Kí náà ń pè mí sí? Torí ìwúlò tí mò ń ṣe fún wọn ni. Wọ́n fẹ́ kí n kú lọ́dọ̀ àwọn. Báwọn èèyàn ṣe rí nìyẹn. Imam Habibullah, ẹjọ́ ẹ̀rù ń sọ̀rọ̀ tí mò ń sọ yìí. Àwọn tẹ́ rí tí wọ́n ń ṣègbè fún yín yẹn, wọ́n ṣe ń torí tọlọ́hun. Wallahi ta'ala ó dá mi lójú ni. Wọ́n ṣe ń torí tọlọ́hun. Torí àǹfààní tí wọ́n mọ̀ rí ni. Torí àǹfààní ni. Ìlọsíwájú ẹ̀sìn Islam ni ẹ jẹ́ ká wò. Ẹ má wo ayé. Ẹ má wo ayé. Ọlọ́run Ọba àlekèọlá yóò tó yín láláràn ṣe. Ọlọ́run Ọba àlekèọlá ó ṣe àtijẹ àti mú yín rọrùn. Ọlọ́run Ọba àlekèọlá mọ̀ ṣàánú yín. Ẹ̀yin náà ṣe bí Sheikh Muftahudeen tí ẹjọ́ ṣe interview pẹ̀lú imam bí wọ́n ṣe ṣe yẹn. Ẹ rí i pé àwọn ti lọ kírun lẹ́yìn bàbá imam. Ẹ̀yin náà ṣe bẹ́ẹ̀ kálàáfíà jọba. Ẹ gbìyànjú ẹ yanjú àwọ̀ tí ń bẹ láàrin yín pẹ̀lú bàbá imam. Ẹ dákun Ọlọ́run Ọba àlekèọlá ṣàánú yín. Ọlọ́run ṣe dáadáa fún yín. Ọlọ́run ṣe dáadáa fún yín. Ọlọ́run ṣe àtijẹ àti mú yín rọrùn. Àánú Ọlọ́run Ọba ò ní fi yín lẹ̀, kò ní fi gbogbo náà lẹ̀. Islam l'Ógbómọ̀ṣọ́ yóò mọ̀ lọ síwájú sí ni. Islam ní ilẹ̀ Yorùbá Ọlọ́run jẹ́ mọ̀ lọ síwájú sí ni. Islam lórílẹ̀-èdè Nàìjíríà ní gbogbo àgbáńlá Ọlọ́run jẹ́ mọ̀ lọ síwájú ni. Ọlọ́run ní fa burú sẹ́ni kankan wa. La hawla wala quwwata illa billah. Subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik.